wípé òun àti ìyàwó rẹ̀ ń jà lọ́wọ́, kán mọ̀ tí ẹ̀ jà lọ́wọ́ gan, ǹjẹ́ tó ọ̀rẹ́ rìkọ́ọ̀dù òwò ọ̀rẹ́ rẹ̀ ẹni tó o pè lọ́rẹ̀ẹ́ láti lè mọ lẹ́fù tí ìkà ń gbénú ẹlòmíì dé. Sórí àsán pé wọ́n ń rí ọ tínú rẹ̀ ń dùn, wọ́n ń rí ọ tó jẹ́ wípé look like what you are passing through. Sì jẹ́ èèyàn kan tó jẹ́ máa ń sọ̀rọ̀ ẹbí rẹ̀ fún yàn tó jẹ́ pé tó ó ti tò. Wọ́n sáà rí ọ wípé all is well with you. So mọ̀ pé yóò mọ bí ọ̀rẹ́ kan nu. Ọ̀rẹ́ rẹ̀ sọ̀rọ̀ ọkọ tiẹ̀ àti fi dára wa lẹ́kọ̀ọ́ wípé àbẹ́ẹ̀rí ní tọkọ mi ṣe tètè jẹ́ kó mọ̀ wípé mọ́ ọkùnrin ṣe máa ń ṣe nù. Ọkọ tèmi ọkọ ni o, kì í ṣe irú rẹ̀, sọ́ọ́rí bí wọ́n ṣe bá yé rẹ̀ jẹ́ wọn ó mọ̀ wá tẹ́jọ wà ń kàtígórì kan.